Today it's all about very important person. Èèyàn pàtàkì láwùjọ, ẹni ọlá, ẹni iyì, ẹni àpọ́nlé, ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, Pastor Oluwagbemiga Happy birthday to you, sir. We wish you long life and prosperity. Lẹ́wẹ̀n àmì oró Ọlọ́run ìránṣẹ́ Olódùmarè mo bọ́ dúpẹ́ lónìí ó pọ̀ tún lé lọ́dún sí ọdún ayọ̀ ọdún tún ní ó jẹ́ fún ọ láṣẹ ìdùn ọlọ́gbọ́n mi. Olúwa tó ṣàkíndẹ́jú ló ké sí mi lónìí ó pé mo kẹ́ ẹni ńlá ẹni àpọ́nlé small daddy òun pẹ́ kó ayọ̀ ọjọ́ ìbí tòní ó ń pín gbogbo ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún làájọ́ ọjọ́ ìbí rẹ o wọ́n pé wàá pẹ́ láyé o àtúbọ̀ tẹ̀lé látẹ̀pẹ́ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ láṣẹ ìdùwà. Ǹlẹ́ Olúwagbénga Akíndẹ́jú olówó orí Victoria Akíndẹ́jú mi bí òdà ilé ọ̀hún bàbá tó bí ọlọ́mọ. ẹ̀lẹ́ńbẹ̀ wọn ọmọláyé lú ọmọláyé lọ́pẹ̀ ọdún jẹ́ lọ́pẹ̀ yé sẹ́mọ olúwa mo bì ọmọ ayére owó ọ̀bàmláyè ẹ̀rù máa bú ẹ̀rù bábúláyè ẹ̀rù làwáràkà ọmọ gbásùn àyèrè ìkèníkì o òjìkùtù pẹkùn mẹ́ta ló jọ ọ̀ní ńlá ní gbogbo di ayé ọdún rẹ lẹ́kan sí lónìí o àlékún owó àlékún ọlá àlékún ìní òmọ̀jẹ́ tìrẹ ní gbogbo ìgbà. Pásítọ̀ Olúwagbénga ọmọ Akíndẹ́jú ó ti ṣọdún eléyìí ó wà túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò lágbára Olódùmarè.